Ìbà Elédùmarè ọba tó láyé òun ọ̀run kábíyèsí ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tó ní mí ọba tó dá mi sí ọba tó jẹ́ kí n máa bẹ ọba tó jẹ́ kẹ́lì máa bẹ ọba tí fọba jẹ ọba tí gbàdọ̀bálẹ̀ ọba kábíyèsí Elédùmarè. Ẹ kú ilé làkàrà lé ẹ kú oko làkàrà oko ẹ kú ọ̀nà làkérò ọ̀nà. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí jákèjádò àgbáláyé ọdẹ òdòbí. Ṣé àlàáfíà ni ẹ wà? Àlàáfíà yín kò lè dé fíafíà. Mo tún dé lónìí pẹ̀lú ogun abẹ́lé ní ilẹ̀ Yorùbá. Ní ọ̀sẹ̀ tí ó lọ a wo ogun abẹ́lé èyí tí ó jẹ́ ti ogun Òwu. Lọ́sẹ̀ yìí a fẹ́ tẹ̀síwájú pẹ̀lú ogun Láàsìmí. Kí n tó tẹ̀síwájú ẹ má gbàgbé láti wo ìsàlẹ̀ fọ́nrán yìí, ẹ rí ibi tí wọ́n kọ subscribe sí. Ẹ tẹ bọ́tìnì subscribe kí ẹ sì tún tẹ àmì ọmọ kárìkù iṣẹ́ èyí tí ó wà níwájú rẹ̀. Tẹ ilé ìwọ̀n ní yìnyín kí ẹni ṣe mí. Ogun lẹ́yìn ìgbà tí ogun Òwu ogun tí ó ṣẹlẹ̀ tí Òwu fi túká nígbà tí ogun yìí parí. Oníkòyí ọba Adégún òun ni ó jẹ́ ẹni tí ó lágbára jù láàrin gbogbo àwọn ọba ní agbègbè ilẹ̀ Yorùbá lẹ́yìn Aláàfin òun lọba tó lágbára jù. Ṣùgbọ́n Aláàfin kàn jẹ́ alágbára ní orúkọ ni ní àsìkò tí à ń wí yìí. Aláàfin ò láṣẹ lẹ́nu. Oníkòyí wá wò ó wá gbé àṣẹ Aláàfin ni òun náà wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ mọ̀ pa nígbà yìí. Láti wá ta Aláàfin lẹ́nu ó wá gbé Kakanfò mìíràn dìde. Ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá gbàgbé mo ní Tóyèjẹ òun ni Kakanfò ilẹ̀ Yorùbá ní àsìkò yìí. Tóyèjẹ tí í ṣe baálé Ògbómọ̀ṣọ́ òun ni Kakanfò lásìkò tá à ń wí yìí. Oníkòyí wá fi Ẹdùn tí í ṣe baálẹ̀ Gbógun òun ló wá fi ṣe Kakanfò wá di méjì nílẹ̀ Yorùbá. Kíní yìí ó mú ìkùnsínú wá, ó mú oríṣiríṣi họ́wùhọ́wù wá nílẹ̀ Yorùbá nígbà yìí. Lásìkò yìí kan náà wá ní òyìnbó kan wá láti ilẹ̀ Yúróòpù ni ó ti wá sí ló wá sí Ọ̀yọ́ tó wá bá Aláàfin. Ìgbà tí òun àti Aláàfin jọ ń sọ̀rọ̀ tí gbogbo tán jọ ń sọ̀rọ̀ ni ó wá mẹ́nuba nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ìgbà tó mẹ́nuba gbogbo ìkùnsínú ni òyìnbó yìí ló bá gbà mọ̀ràn pé kí wọ́n bá ara wọn sọ̀rọ̀ ni. Òyìnbó yìí ó mú gẹ́gẹ́ bí iṣẹ́ ó lọ bá gbogbo àwọn ọba káàkiri, gbogbo àwọn baálẹ̀ gbogbo ìgbèríko, gbogbo àwọn olóyè tó lágbára nílẹ̀ Yorùbá. Ó bá ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ìpàdé, ó bá wọn sọ̀rọ̀, gbà wọ́n níyànjú pé ìfọwọ́sowọ́pọ̀ báyìí òun ni àdánìkan ní ejò òun ni ó fi kó pa wọn. Tí ejò bá lè rìn papọ̀ ní tọ́ka síwájú, tí sèbí tẹ̀lé, tí èrè kẹ́yìn, kò sẹ́ni tí yóò dúró tì wọ́n. Pé àgbájọwọ́ báyìí òun ni àfisọ̀yà, àgbájọwọ́ báyìí ni àfisọ̀yà, àjẹjọwọ́ kò gbẹ́rù dórí. Nítorí eléyìí kí gbogbo wọn kan fọwọ́sowọ́pọ̀. Eléyìí ni ò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó lè borí wọn. Gbogbo wọn bá gbà ń tòótọ́ ni wọ́n bá mú ìpàdé kan ni wọ́n ṣe ní Ìkòyí. Ìkòyí ni wọ́n ti ṣèpàdé. Ibi tí wọ́n ti ṣèpàdé tí gbogbo wọn ti jíròrò, Aláàfin rán Ìlàrí kan òun ni ó rán lọ láti lọ ṣojú rẹ̀ níbi ìpàdé náà. Ìgbà tí wọ́n parí ìpàdé tí wọ́n pe Ìlàrí, ǹjẹ́ Ìlàrí kí ni orúkọ tiẹ̀? Ìlàrí ní Káfílé gbọ́n kẹ̀. Eléyìí ni ó bí gbogbo àwọn tí ó wà nípàdé náà. Àṣé Aláàfin ní nǹkan míì ní ẹ̀yìn ọkàn rẹ̀ tí ó fẹ́ ṣe. Òun ni ó fi wá fi Káfílé gbọ́n ló fi ṣe aṣojú rẹ̀. Kì í sì ní àwọn tó bá jẹ́ pé Káfílé gbọ́n kí gbogbo ẹ̀ dúró gbọ́n nígbà náà bí ìpàdé ṣe túká nù. Kò sẹ́ni tó mọ̀ bóyá Aláàfin mọ̀ ṣe eléyìí ni, bóyá ó kàn jẹ́ sábàbí lásán ni, kò yé ẹnikẹ́ni. Torí pé Aláàfin ò bá ti fi Ìlàrí mìíràn tó ní orúkọ míì kó fi ṣáájú, ṣùgbọ́n kò ṣe eléyìí. Ìgbà tó ń kálukú wá túká, ó ń kálukú tún padà sí ìkùnsínú rẹ̀, ó ń kálukú dó sáyẹ̀ Tóyèjẹ ó dó sí ààyè rẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Oníkòyí òun náà dúró sí ààyè rẹ̀, ó ń kálukú dúró gẹ́gẹ́ bí ó dúró ní ààyè ẹ̀ gẹ́gẹ́ ó ń ṣèjọba bí ó ṣe gbogbo fi Ọ̀yọ́ lẹ̀.
ní àsìkò yìí wá ní Ẹdẹ àti Tóyèjẹ tí í ṣe baálé Ògbómọ̀ṣọ́ náà ní kò sínú. Ẹdẹ tẹ́lẹ̀ mọ́ san ìsákọ́lẹ̀ fún Ògbómọ̀ṣọ́ ni, ṣùgbọ́n Ẹdẹ ò san ìsákọ́lẹ̀ mọ́, Tóyèjẹ ò bínú. ṣùgbọ́n nígbà tí gbogbo àkóso ilẹ̀ Yorùbá tí gbogbo ò ti sí ní abẹ́ Aláàfin mọ́ ni Tóyèjẹ bá gbé ikọ̀ ogun ránṣẹ́ wò pé Ẹdẹ pé ìlú kékeré ni, ó máa mú Balógun Láàsìnmi ni ó tàrí síwájú pé kókò kó ikọ̀ ogun díẹ̀ lọ sí Ẹdẹ. Nígbà yìí ẹni tó ṣe Tìmì Ẹdẹ nígbà yìí Báńgbáyé ni orúkọ rẹ̀ ń jẹ́. Báńgbáyé ló kọ Tìmì Ẹdẹ nígbà yìí. Nígbà tí wọ́n dé odi Ẹdẹ, ogun yìí wọ́n jà fún bíi ọjọ́ 15 ni wọ́n fi jà ogun yìí. Ẹnikẹ́ni ò lè jáde nínú ìlú Ẹdẹ, kò sẹ́ni tó lè lọ oko tó lè lọ odò, òǹkàlùkù dúró sínú. ṣùgbọ́n àwọn jagunjagun ìlú Ẹdẹ àwọn náà wọ́n jà fitafita láti dáàbò bo ìlú yìí. Báńgbáyé tí ṣe Tìmì Ẹdẹ ó lọ́lá jù, ló lówó jù ní gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá nígbà yìí. tí nígbà tó gbé yín lọ lọ́wọ́, wọ́n ṣe oúnjẹ, wọ́n kó oríṣiríṣi oúnjẹ, wọ́n kó lọ bá àwọn jagunjagun níbi tí wọ́n ti jagun. Omi náà wọ́n lọ kó bá wọn bẹ̀. Kò sí nítorí kí ẹnikẹ́ni má ní pé bóyá ebi ló ń pa wọn, àròjẹ wọn rí kíní kan. Nígbà tí ogun wa ń lọ báyìí ní Àṣegbé tí ṣe Ìlàrí Ọlọ́fà, tẹ́ ẹ̀ bá gbàgbé, nígbà tí mò ń sọ̀rọ̀ ogun Àfọ̀njá ní bíi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, mo sọ pé Àṣegbé tí ṣe Ìlàrí Ọlọ́fà, òun àti Ọlọ́fà ni wọ́n jọ lọ sí Ìkòyí. Àṣegbé kan náà ni ò jẹ́ kí ogun Ìlọrin, ní ogun tí Ṣọlágbẹrú tó ṣáájú rẹ̀, tí ò jẹ́ kó borí Oníkòyí. Àṣegbé kan náà ni ó wá lọ bá Tìmì Ẹdẹ, ló lọ bá pé ṣé bí ọmọ ìyá kan náà ni gbogbo wa, ṣe tí a fi ń jà, pé kí Tìmì Ẹdẹ kúkú gbà pé wọ́n borí, kó kàn fi nǹkan kan ránṣẹ́ kí ogun yìí kí ó lè túká, pé ká má jẹ́ kí bógiri ò lanu aláǹgbá ò lè wọbẹ̀. Tí a bá gba ogun yìí láàyè, àwọn tí ó jẹ́ àtọ̀húnrìnwá wọ́n ráàyè wọ ilẹ̀ Yorùbá ni ó bá Báńgbáyé sọ, ni ọba Báńgbáyé bá gbà, ló bá bèèrè lọ́wọ́ Àṣegbé pé kí ni kí àwọn ṣe. ṣùgbọ́n kó tó dàsìkò yìí, ó fi ọtí ránṣẹ́ sí Àṣegbé. Àṣegbé sì mu ọtí yìí lójú gbogbo àwọn ọmọ ogun Ẹdẹ. Ó mú ọtí, ó sì fi ìgò rẹ̀ ránṣẹ́ padà sí Báńgbáyé. Ní Báńgbáyé bá tún fi ránṣẹ́ sí pé kí wá ní ó kù tí àwọn ó ṣe. Ní Àṣegbé bá ní pé kó fi àpò owó 10 àti ewúrẹ́ 10 kó fi ránṣẹ́ sí Tóyèjẹ. Ló bá ṣe lè ní ogun bá parí, ní òǹkàlùkù bá gba ilé rẹ̀ lọ. Bí ogun Láàsìnmi bí ó ṣe parí ní eléyìí, bí ogun Láàsìnmi ṣe parí lélẹ̀. Níyìn ni a máa fi àdàgbà ètò rọ̀ sí lónìí. Tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀, a tún wo ìgbìyànjú àwọn Yorùbá láti padà gba Ìlọrin, àti bí ẹ̀yàn Ìlọrin bí wọ́n ṣe wọ Ọ̀yọ́, tí wọ́n fi Ọ̀yọ́ sí abẹ́ àkóso wọn. Gbogbo eléyìí ni a wò tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀. Àmọ́ kó tó dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ dákun ẹ má gbàgbé, ẹ wo ìsàlẹ̀ fọ́nrán yìí, ẹ rí ibi tí wọ́n kọ subscribe sí. Ẹ tẹ bọ́tìnì subscribe kí ẹ sì wo àmì ọmọ kárẹ̀kú iṣẹ́ tí ó wà níwájú rẹ̀ náà. Ẹ wo eléyìí, ẹ tẹ̀lé wọn ní yìnyín kí ẹni ṣe míì. Ẹ má gbàgbé àsìkò tí a wà yìí, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a tọ́jú ara wa. Wọ́n ní ìlera ò ní oògùn ọrọ̀. Ẹ jẹ́ ká tọ́jú ara wa, ká ṣe ìmọ́tótó àyíká wa, ìmọ́tótó ara wa. COVID-19 ò ní yà lọ́dẹ̀dẹ̀ wa. Ó dìgbà kan náà.